Oba Oladotun Hassan, the Global President, Yoruba Council Worldwide. Well, we appreciate the gentlemen of the press for honoring us with your presence today, which is geared towards promoting peace, unity, progress and development of this country, where we are using this opportunity to appreciate on behalf of all Yoruba people. We appreciate all Nigerians for voting Asiwaju Bola Ahmed Tinubu as the President-elect Federal Republic of Nigeria, while we are hoping for unimpeded, smooth and peaceful transition come May 29, 2023. We use this opportunity to say no to interim national government because it's unconstitutional. We believe in the indissoluble unity and progress of this country, and that is why the leadership of the Yoruba Council of Youth find it worthy, ahead of our 5th World Omoluabi Day Festival slated for 1st of May 2023 at the prestigious National Art Theatre by 12 noon. We welcome all Yoruba indigenous people, our Obas, where Asiwaju Bola Ahmed Tinubu will be decorated as Are Agbakin Oodua of Yoruba land, and our Queen Mother, Chief Amina Temitope Ajayi, will be decorated in the presence of the Oni of Ife, Oni Adeyeye Ogunwusi, Oni of Ife, as the Yeye Atayese Omoluabi Oodua Agbaye. This Herculean tax that we are bestowing on our mother, because it's not just an honorary camouflage title. This is a deep responsibility for those that understand the terrain and the times we are in. The times we are in are faced with enormous challenges, and we need a godly mother to weigh and weather the storm for all of us. Somebody who will stand in between the rich and the poor. Someone who will advocate for all Nigerians, irrespective of your religion, irrespective of your political and ethnic animosity. That is why we have come to reckon with her and let her know that ahead of May 1st, which is the national day for all Yoruba people, as endorsed by His Imperial Majesty Oni Adeyeye Ogunwusi, that we all Yorubas should continually celebrate every 1st of May as the Omoluabi Day. Omoluabi represents hard work, intelligence, self-respect, and these are the epitome that we have found worthy in Mama Amina Ajayi, and we believe she has the capacity to call on the President-elect. She has the capacity to advocate before the National Assembly. She has the capacity to go to all kings to make sure that the due dividends of democracy reach every inhabitant, both young and old, for the fulfillment of divine God's will for the Federal Republic of Nigeria under the tenure of Asiwaju Bola Ahmed Tinubu. Alagbaye Thomas, Yoruba Council of Students Worldwide. A ní fún àwọn èèyàn pàtàkì Thomas alábọ̀ara àwọn ní Yoruba Council of Physically Challenged Worldwide. A ní fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ní àwọn ní Omoluabi School Club. Ìyẹn wà ní both primary and secondary. A ní fún ẹgbẹ́ àwọn amòfin. A ní fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba, civil servants. A ní fún ẹgbẹ́ oríṣiríṣi gbogbo ọmọ káàárọ̀ òjíire káàkiri àgbáńlá ayé, over 40 million Yorubas all over the world ní ẹgbẹ́ wa ló wá dúró fún. A dẹ̀ nígbàgbọ́ pé gbogbo ọmọ káàárọ̀ òjíire ọmọlúwàbí pàtàkì ní gbogbo ọmọ káàárọ̀ òjíire. Ìyẹn ní àyájọ́ Omoluabi Day tó ń bọ̀ ní 1st of May, ní Monday tó ń bọ̀, ọjọ́ ajé tó ń bọ̀ wájú wa yìí, ní 1st of May 2023 ní àyájọ́ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire, èyí tá a mọ̀ sí tá a fi àpè kọ́ ẹ̀ sọ ní
ọmọlúwàbí Èkó 2023. kí ni ohun tí ẹ fẹ́ ká retí ní ọjọ́ yìí? Gbogbo nǹkan tí fún àyájọ́ ọmọ káàárọ̀ òjíire àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ òjíire pọn dandan ẹ máa rí ògidì àṣà tó yọrantí, èdè, ẹwà, ìwà, gbogbo nǹkan tí ó jẹ́ kan bí àrídùnnú ilẹ̀ káàárọ̀ òjíire, oúnjẹ wa ni o, gbogbo nǹkan tí ó máa jẹ́ kí ìwúrí, ijó ilẹ̀ káàárọ̀ òjíire, èdè, ewì, gbogbo ẹ̀ lẹ máa rí lọ́jọ́ náà. Adá fi àsìkò yìí ká fi dúpẹ́ fún gómìnà ìpínlẹ̀ Èkó, gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú fún ipa ribiribi tí wọ́n ń ṣe lórí ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ òjíire. Torí pé láìsí gómìnà ìpínlẹ̀ Èkó kò sí ohun tá lè sọ pé à ń bọ̀ àmúlẹ̀kọ́. Gómìnà jẹ́ ọmọlúwàbí pàtàkì Èkó tó dẹ̀ ti ní iṣẹ́ ribiribi tó ti ṣe, òun ló jẹ́ káwa náà wò pé a ti du Èkó pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjíire lọ́jọ́ tó ti pẹ́. Gbogbo ètò wa nínú ká gbé lọ sí Ifẹ̀, ká gbé lọ sí Ìbàdàn, ká gbé lọ sí Abẹ́òkúta, èyí tó jẹ́ pàápàá jùlọ tó jẹ́ orírun ètò orí ilẹ̀ káàárọ̀ òjíire ní Èkó jẹ́. La fi wò pé tọdún yìí tó jẹ́ tẹ́lẹ̀ karùn-ún ẹ̀ ìpínlẹ̀ Èkó ló gbàlejò. A dẹ̀ dúpẹ́ pé títọdún yìí tó fi yàtọ̀ ní pé ní àsìkò tá à ń ṣe ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀ yìí Ọlọ́run jogún ààrẹ orílẹ̀-èdè fún wa, ìyẹn ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Gbogbo wa inú wa dùn pé àsìkò yìí a fi ń dúpẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni. Láàárín àwọn èèyàn tí ó tún jẹ́ ẹ̀kan gbòógì tí a fẹ́ fi àmì ẹ̀yẹ dá lọ́lá, òun ni màmá wa, Queen Mother wa, màmá Tèmítọ́pẹ́ Àjàyí. Àwọn ni a fi jẹ yèyé atáyéṣe ọmọlúwàbí Oòduà àgbáyé. Torí pé a rí i pé iṣẹ́ tó wà wájú wa a lè dágbé, a nílò ẹni tí Elédùmarè rán tó ní ìfọkàntán tó dẹ̀ ní ìfọkànjìn láti lè gbéṣẹ́ káàárọ̀ òjíire níbi tí wọ́n ti bá dé lónìí. Wọ́n ti lọ káàkiri àgbáńlá ayé, orílẹ̀-èdè Amẹ́ríkà ti fún wọn joyè, lórílẹ̀-èdè Nàìjíríà ti fún wọn joyè. Kí wá ní ilẹ̀ káàárọ̀ òjíire ń ṣe nígbà tá a ní èèyàn pàtàkì báyìí tẹ́nítẹ́ní tí tiwa ní tìyá yìí? Bó ṣe jẹ́ tiwa làwọn ọmọ káàárọ̀ òjíire ṣe wò pé ta ló lè bá wa tún ètò ilẹ̀ káàárọ̀ òjíire ṣe, ta ló lè bá wa tún orílẹ̀-èdè ṣe, ta ló lè jẹ́ bí agbẹnusọ fún iṣẹ́ ńlá tó wà wájú ní Elédùmarè yàn fún wa pé màmá àwọn ní èyí àtàyè ṣe ṣe gan. A ti dúpẹ́ lọ́wọ́ Elédùmarè níbi tí ó bá yín ti ń bẹ̀rẹ̀ níbi tó bá dé, ìyẹn ni pé ìrètí ń bọ̀ wípé ibi ògo torí ohun tó lè mú káyan màmá wa tí wọ́n ti jẹ́ ní àgbáyé tẹ́lẹ̀ ẹ rí i pé wọ́n lórí tó máa dádé inú agorodẹ ní ti ń yọ wá, ọ̀rùn tó lè jìgbà ẹlẹ́kẹ̀ inú agorodẹ ló ti ń yọ wá. Ẹ̀yin rò ó lọ́kàn ẹ̀wẹ̀ àgbè bá wọn, ìyẹn ni pé ohun tí Ọlọ́run ti ṣàlẹ́ṣà, ètò Ọlọ́run fáyé àwọn màmá wa ni. Ẹ jẹ́ kí ẹ máa fi àsìkò yìí ẹ̀rọ gbogbo lọ́balọ́ba lóyè wípé ní May 1st yìí ààbò tó dájú ó ń bẹ fún wọn, ìgbádùn tó dájú àbí báwo ni, torí pé mo mọ̀ pé ọkàn àwọn èèyàn wa máa gbé sókè pé. ní May 1st ọjọ́ tẹ́lẹ̀dùmarè yàn ni gbogbo àwọn ọba ilẹ̀ káàárọ̀ òjíire àwọn ló ń ṣe àjọyọ̀. Àwọn ọba wa ló fẹ́ gbà wá lálejò, àwa tó gba ọba lálejò. Àwọn ọba wa pẹ̀lú àṣẹ kábíyèsí bàbá wa Ọọ̀ni ìrìṣà ikú bàbá yèyé ọba kábíyèsí Àdìmúlà Ọọ̀ni Ẹnìtàn Adéyẹyè ẹni Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni Ilé Ifẹ̀. Àwọn ni bàbá wa lọ́jọ́ náà. A dẹ̀ pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ la fi dúpẹ́ náà fún kábíyèsí ọba wa Rílíwọ̀n Ṣọlálé Akíolú the first Eléèkó of Èkó. Àwọn olùgbàlejò gbogbo láàrin tó fẹ́ gbàlejò gbogbo ọba káàkiri àgbáńlá ayé gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ni, àti gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú lolùgbàlejò. A dẹ̀ ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé ká fi rán bàbá wa létí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwọn ni special guest of honour, àwọn làlejò wa pàtàkì lọ́jọ́ náà, torí pé à ń fẹ́ fi àsìkò yìí fi dúpẹ́ fọ́lọ́run ni. Ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì. Gbogbo mo jù ẹ́ lọ, ó jù mí lọ, à ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú tìdọ̀bálẹ̀ la fi ń sọ fún gbogbo àwọn ọba wa
àsìkò mo jù ẹ lọ ojú mi lọ́kọ́ la wà yìí nínú pé ká lo gbogbo ọgbọ́n ìmọ̀ kò ń ṣe ká roko sábẹ́ tiwa nìkan bí ó ṣe pé ká rúgbìn kí gbogbo ọmọ ilẹ̀ káàró òjèrè kí wọ́n jẹ múdùmúdù ìjọba àwarawa tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ wa tó bọ̀ yìí ó di dandan pé kò ní sí ASUU strike mọ́ ó di dandan pé ẹlẹ́yàmẹ̀yà ó jẹ́ kìrìsìtẹ́nì ni o ẹ̀yin yọ̀bọ̀n tira yín ni o wọ́n á fẹ́ rí mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà orílẹ̀‐èdè tẹ́lẹ̀dùmarè gangan fún rẹ̀ tó yàn láàyò ni gbogbo wa la ti rí pé gbogbo ohun tá a ti gbà kọjá orílẹ̀‐èdè mi ò gba ìdajì ẹ̀ kọjá Sudan yẹn ní ẹnu ọjọ́ mẹ́ta yìí just within ọ̀sẹ̀ méjì pé president àti vice president kàn ní gbólóhùn àsọ wọ́n yọ̀bọ̀n tira wọn gbogbo ìlú ti dahoro nítorí ẹ̀ la ṣe ń gbà wọn olóṣèlú wa nímọ̀ràn kí wọ́n ṣọ́ ẹnu kọ́ mọ èdè kọ́ mọ̀ ọ̀rọ̀ sọ kọ́ mọ bá ṣe ń pẹ̀tù sí gbogbo nǹkan ìṣọ̀kan lẹ̀ Nàìjíríà ló jẹ wá lógún ẹ̀ ṣe gan. ní sáà yìí a wà lọ́dọ̀ màmá wa arẹwà obìnrin ọ̀kín láwùjọ àwọn ẹyẹ ẹni tí Elédùmarè ṣàlẹ́ṣà ẹni tá a dé ládé ọlá ládé ògo ládé ẹwà ẹni tá a ní kó wáyé kó wá táyé ṣe ẹni tá a ní kó wáyé kó wá ṣe ọwọ́ gbogbo aráyé lóore ẹni tá a ṣàlẹ́ṣà wá sáyé pé ayé tó ń lọ yìí wá dáni lọ́lá wá ṣe ní lógo àdúpẹ́ fún Elédùmarè tó dá yín wá sáyé tó ṣàyín lẹ́ṣà tó ní kẹ́ ẹ mọṣẹ́ eré ṣe tó fi ṣẹ́ eré rán yín sáyé tó wá ní kẹ́ ẹ gbáyé kẹ́ ẹ ṣe rere tó ní kẹ́ ẹ lọ́lá kẹ́ ẹ lówó kẹ́ ẹ dolókìkí káàkiri gbogbo àgbáyé ọba la wárí fún o tó tò rẹ ọba àkíọ àkíọ. mo wà ní ààfin màmá wa ọbabìnrin Aminat Tèmítọ́pẹ́ Àjàyí tí gbogbo èèyàn mọ̀ sí mama diaspora ìyẹn ni pé obìnrin kan láàrin ẹgbẹgbẹ̀rún obìnrin tó ti lọ síwá tó lọ sẹ́yìn tó lọ sọ́tún tó lọ sẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá wò wọ́n ẹ rí i pé ń ṣe ni wọ́n dàbí òjòló ọ̀dọ́ jòjòló àwọ̀ wọn tuntun bó ṣe ń dà nítorí pé wọ́n mọṣẹ́ eré wọ́n ń ṣiṣẹ́ eré ni bí èèyàn bá mọṣẹ́ eré bí ò bá ṣiṣẹ́ eré àwọ̀ ẹ̀ láti mọ̀ àdúpẹ́ fẹ́lẹ́dùà tó fi ṣe eré ràn yín sáyé Yorùbá bọ̀ wọ́n ní ẹnu ọlọ́fà láti ń gbọ́mọ ta orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Royal Highness Queen Mother Amina Tèmítọ́pẹ́ Àjàyí Justice of Peace Mama Diaspora. wọ́n ní Justice of Peace ìyẹn ni pé JP tá a mọ̀ sí apẹ̀tù sí gbogbo nǹkan àdàbà ètù gbogbo nǹkan tó bá ti ń le ibi tí màmá wa bá ti wọ̀ ó ní ilé tí ó wọ̀ ó di ilé owó ọ̀nà tí orin ti dáná la àpótí tó fi jókòó ó ti dà kúnlẹ̀ bọ̀ torí gùnrùn mọ́ àgànyìn ádámù òrìṣà kábíyèsí màmá mo kì yín ọmọ ìlú wo ni yín ní pàtó ní ìṣẹ́jú kan. Ìsàlẹ̀ Èkó ọmọ ṣẹ́rí ìran mi ló ń gbajúmọ̀ àdìmú òrìṣà ìran mi bàbá mi dẹ̀ ní làbà. làbà ẹkùn ojú iná ẹkùn ẹ̀rù iná ẹkùn kábíyèsí. a ti rí wọn pé tapátìyẹ́ báyìí ni wọ́n fi fìdí rẹ̀mùrẹ̀mù kalẹ̀ sípínlẹ̀ Èkó ní ṣókí torí àkókò wa ẹ bá mi sọ díẹ̀ nígbà tí ẹ sọ díẹ̀ lórí ààrẹ tó jẹ́ ẹ̀gbọ́n yín bí ẹ ti ṣàlàyé fún wa ní ti olóyìnbó ṣùgbọ́n káwọn ìyá wa tí wọ́n jẹ́ middle class káwọn náà lè mọ̀ nípa ẹ sọ fún wa ìrètí wa àti ìfọ̀kànbalẹ̀ pé tí ààrẹ bá wọlé ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed tá a ti yàn gẹ́gẹ́ bí ààrẹ tí Ọlọ́run dẹ̀ ti gbé dépò wọ́n ní ẹnu ẹni la fi ń kọ méje ẹnu ẹni la sì fi ń pe tèmi tire bàbá ti sọ pé mi ló kàn ó dẹ̀ ti kàn wọ́n àṣẹ Èdùmàrè dẹ̀ ti lù ú ẹ jẹ́ káwọn ènìyàn wá gbọ́ kí ni ká máa retí látọ̀dọ̀ ààrẹ. òdi ọ̀run ló ti yan ààrẹ o kò ń ṣojú lásán o mo nígbẹ́kẹ̀lé pé àwọn bàbá wa tó ti lọ tọ́ọ̀rí ṣe bàbá wo lóyè Awólọ́wọ̀ wọn ò rí ṣe bàbá wa Abíọ́lá wọn ò rí ṣe
wọ́n wá gbé fún ààrẹ wa Bọ́lá Tinubu kò ń ṣojú lásán o ṣe rí àyájọ́ tí bọ̀dá mi sọ́ngbà yẹn ẹgbẹ́ kìíní wá èmi ló kàn irú àwọn abáyé mọ mí nìyẹn ṣẹlẹ̀ wá ìyá mi Àbíbátù Mọ́gàjì ọ̀run rẹ o wọ́n sùn o káì ó gba nǹkan ẹ̀ fọmọ ẹ̀ abiyamọ òdi ọ̀run ṣé wá ni wọ́n á fẹ́ kólúkàkú lọ fọkàn balẹ̀ kó bẹ̀ sí kan fún rẹ̀ pé ó yí bíríbírí ó ṣe kí ni. kan mi o orí Ọlọ́run yìí kan mi o ó yí bíríbírí ó yí kan mi o àánú Ọlọ́run yìí kan mi. nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ni ẹ̀ o àpèmọ́ra là ń pe tèmi dire o látẹnu ẹ̀ ní ìlọ eléyìí ti di ta ni ó gòkè Olúwa lọ. tàbí ta ni ò dùn bí mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. tí ò fẹ́ nu ẹ̀ báyìí tí ò dé burú ẹ̀ tán. ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn. ẹni tó dẹ̀yàn ló ṣe lógo. ká fi yòókù lẹ̀ fọ́ lọ́wọ́ ọba àlàyé òun ló dá gbogbo wa sí Nàìjíríà orí nǹkan tá à ń gbójú rù ó dẹ̀ ní àsìkò ti tó ó ti kàn mí sìn ní agbára Ọlọ́run ire lójú owó rí èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà á jèrè tọmọtọmọ wọ́n ní bàbá ṣe la ṣe pé bó ní ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi bàbá ṣe la ṣe pé ẹ wúre fún gbogbo wa. ní agbára Ọlọ́run alààyè ní agbára Ọlọ́run alààyè ní agbára Ọlọ́run alààyè Olúwa oh God Ọlọ́run tọdún tó kọjá ìrètí èyí tí ń bọ̀ káwọn òkè tó dúró àti kọ́ tó dá ayé láéláé ìwọ ni Ọlọ́run bákan náà láì lópin Ọlọ́run tó dá ayé àtọ̀run tó dá wa sórílẹ̀ alààyè tó ní ilẹ̀ Nàìjíríà ló ti máa dá wa ló ti máa bí wa only before you were born I know you ó ti mọ̀ wá kó tó bí wa ilẹ̀ àánú Ọlọ́run ń ṣú o èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà ní agbára Ọlọ́run gbogbo la máa jèrè tọmọtọmọ Olúwa ọlọ́jọ́ èní o bó ṣe kàn án bàbá wa olóríire ló máa kọ àwa náà tọmọtọmọ látẹnu ẹ̀rí yìí lọ àìrójú àìráyè kò ń ṣe tiwa mọ́ o Olúwa tó ṣílẹ̀kùn àánú despite gbogbo opposition olú àlùyọ àwa náà àlù àlùyọ o tọmọtọmọ Olúwa mi ò gbójú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá o ìrànlọ́wọ́ mi tó dá ọ̀run wáyé ó ní òun ò ní jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ kí ẹ̀ sí ẹ ti pa Ísírẹ́lì mọ́ kí n tó ògùn ibẹ̀ ni kì í sùn Olúwa ní òjìji wa ní ọwọ́ ọ̀tún wa òrùn kì yóò pa wá gbọ̀nsán Olúwa ọba alààyè tàbí òṣùpá ń gbòòrú gbogbo ọmọ Nàìjíríà Olúwa yóò pa ọmọ kúrò ní gbogbo ibi àtọkùnrin àtobìnrin Ìgbò Fúlàní Haúsá whatever Yorùbá yóò pa ọkàn wa mọ́ o Olúwa yóò pa àlọ àti àbọ̀ wa mọ́ láti gbà yín lọ àti láéláé.